Ẹ kálẹ́ o bàbá wa kábíyèsí orí adé. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà. Ẹ pẹ̀lẹ́. Ẹ sà. Ẹ kú mi. A ti ń try láti rí láti bí ijọ́ mẹ́ta but ẹ bísí lọ́tún lọ́sì. A ti parí àjọ̀dún ọdún kẹwàá kábíyèsí ọba wa Ọ̀jájá second. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni ìtàn Ògúnwùsì. Ẹ sà. Ẹ jẹ́ kú ayẹyẹ náà sà. Ẹ ṣé gan ni o. Ó wà lára nǹkan tá a ṣe ń wáyé náà sà torí lọ́jọ́ yẹn a rí pé gbogbo àwọn lọ́balọ́ba ló wà ń bẹ̀ náà péjú jọ síbẹ̀ ṣùgbọ́n a wá rí pé kò sí Aláàfin Ọ̀yọ́ ń bẹ̀ àwa ní ká wá bí ẹ̀yin bàbá wa kẹ́ lè tàn mọ́lẹ̀ sí fún wa. Ẹ ṣé gan ni. Ẹni à ń dùn ún sí wílẹ́jọ́ ìjà lára òtàn bọ̀rọ̀. Tí àwọn èèyàn gan tí ọkọ béèrè lọ́wọ́ mi kó tó di pé a ṣe àjọ̀dún yẹn wípé ṣé aṣọ ọ̀gbà Aláàfin máa wà mọ́ ló máa wà lórí pé iná ọ̀tẹ̀ ó ti kú ṣùgbọ́n tí a bá dáná ọ̀tẹ̀ ẹni tó dáná ọ̀tẹ̀ yẹn tí ó bá tí ì sinmi àti máa dáná ọ̀tẹ̀ kò ní í sinmi wàhálà náà ní ṣíṣe. Aláàfin Ọ̀yọ́ tó ń gbé wá òun náà ló ń ṣe. Nígbà tí kábíyèsí wa ọba Ọ̀jájá ọba Ògúnwùsì nígbà tó jẹ ọba kí náà ṣe níjọ́ kejì tó jọba bíjọ́ kẹta wọ́n gba Ọ̀yọ́ lọ ọlọ kí Aláàfin kì í ṣe pé bóyá wọ́n ní kàn ó lọ Ọ̀yọ́ rí torí wípé bí ìgbà tí Ọọ̀ni bá dídínkù ààrẹ ni láti lọ sọ́yọ́ ṣùgbọ́n ìyẹn kọ́ ni bàbá wa ìgbé dání tiẹ̀ àlàáfíà pé kó lè jọba nílẹ̀ Yorùbá làwọn gbé dání lọ́ ṣe lọ sí Ọ̀yọ́ even though gan Aláàfin ìgbà yẹn Aláàfin Ànọ́bálà bí wọn ò believe inú wọn dùn gan gbogbo nǹkan tó wà nínú bàbá yẹn ló pọ̀jà ló dẹ̀ jẹ́ kí kábíyèsí ọbẹ̀ ní Ògúnwùsì mọ̀ pé àwọn wà ní accord but ọbẹ̀ eléyìí tó ń gbé dání wá orúkọ máa ń ròyìn gan ni o orúkọ kábíyèsí yẹn ń rò ní wípé téèyàn bá ti wà tó jẹ́ wípé kò sálàáfíà nínú prógrámù ẹ̀ kò lè ẹ́fà gbàláfíà dání tó yẹ gbẹ because ìgbé ọmọ tó lè fa rift láàrin wọn àti Ọọ̀ni pé wọn number one wọn ò jọ sí ní the same class number two wọn ò jọ ní nǹkan kan pọ̀ number three nígbà tó ń jẹ ọba kábíyèsí lọ́bẹ̀ àbí nígbà coronation so that is the kábíyèsí ò ní nǹkan kan against it but olóní nǹkan dọ́là tá a máa sọ pé jà Ọọ̀ni àti Aláàfin máa ní ta ní jẹ́ ta ní Aláàfin bá jà àti Ọọ̀ni ẹ̀ ti rí Ọọ̀ni rí tó bọ́ síta tó ní òun bá Aláàfin jà Aláàfin ló ń bọ̀ ní ìjà Ọọ̀ni ò bá Aláàfin jà báwo ni bàbá ṣe fẹ́ máa bọ́ mi ìjà so but nígbà tí mo gbàdá bẹ̀rẹ̀ 10 years anniversary yẹn ó dùn mí gan díẹ̀ wípé àrí bàbá ẹ̀ ní first day second day third day ọjọ́ Òyìnbó dẹ ní 10 years anniversary kábíyèsí kò mọ̀ pé nìkan ò wá sọ̀rọ̀ ọjọ́ Òyìnbó kò mọ̀ pé nìkan kan ò wá kò sí tó kan kábíyèsí náà pé èèyàn kan wá èèyàn kan wá àwọn tó tiẹ̀ wá gan tó jẹ́ dignitarians kan wá gómìnà Lagos State wá Ọ̀ṣun Ògùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ first lady she was there many ọba Sultan of Sokoto he was there kò sẹ́ni tí ò lùbẹ̀ pa so ẹgbẹ́ nìkan bá wá lẹ́nìkan wàhálà ilé ayé tiẹ̀ ni so kò tiẹ̀ ká anybody. Bàbá wa kábíyèsí ó kù nìbọn ró a tún fẹ́ béèrè nípa Chief Imam Ògbómọ̀ṣọ́ tó lọ sí ààfin Ọ̀yọ́ ẹgbọ́n nǹkan tó ń sọ ń bẹ̀ bàbá wa kí lẹ rí sọ sí. ìtì ọ̀gẹ̀dẹ̀ rí tiẹ̀ yẹ ẹnu tiẹ̀ ló máa rí baná because tí ẹ bá bìlí Ọlọ́run pọ́nlé púpọ̀ Ọlọ́run lè gbé sí ipò àgbà but ọ̀dọ́mọdé ni
tọ́lọ́run gbé sípò àgbà ṣùgbọ́n kò ní tí ó máa fi ṣe ọjọ́ orí ò jẹ́ kó mọ nǹkan tó fẹ́ fi ṣe ipò àgbà yẹn. Wọ́n ní ọmọdé tó bá fẹ́ ṣe bí àgbà ọjọ́ orí ò ní jẹ́ olóṣèlè sóhun. Ìwọ tó jẹ́ wípé ìmáàmù ni ẹ́, àdúrà náà ní kó lọ gbà ń bì kan kó ṣe wáàsí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ muslim bẹ́ẹ̀ máa ń sọ pé ẹ̀sìn àlàáfíà pé kó ṣe wáàsí bẹ́ẹ̀ kí àwọn èèyàn lè gbọ́ wáàsí kó dùn mọ́ wọn. Ọ̀rọ̀ ọ̀tọ̀ ló lọ sọ bẹ́ẹ̀, ó sọ wípé tabaradé tó ju taláàfin lọ pé ẹni yẹn ń pàlọ́ ní tàbí kankan. Ṣé aláàfin ó síwájú bàbá ẹ̀ dádé, ṣó síwájú Odùduwà dádé? Àbí ibi tá ti mọ̀ pé kinní kan wà tó jáde láyé Ilé Ifẹ̀ yìí ló ti lọ, pé kinní kan wà tó ń pè ní adé Ilé Ifẹ̀ ló ti lọ. Tabarẹ́ ẹni tó fẹ́ tún dé míì lẹ́yìn Odùduwà ni, kò sẹ́ni tó dé adé before Odùduwà. Ìyẹn lọ bẹ́ẹ̀. Number 2, ẹ rí pé ọ̀rọ̀ tiẹ̀ bí ìjà bí ogun ló máa ń ṣe. Ẹ rí pé wọ́n tó tí ì ṣẹ́tù ọ̀rọ̀ wàhálà tó ní ìlú ẹ̀ ní Ògbómọ̀ṣọ́, òun kẹnu bọ̀ nǹkan tí ó kàn ẹ́ nípa ọ̀rọ̀ adé. Kí ló mọ̀ nípa adé? Kí ló mọ̀ nípa pé èèyàn kan ló kọ́kọ́ dádé, èèyàn kan ní ọ̀dàdé? Kí n tiẹ̀ tó bá fẹ́ gbójú rẹ níwájú Aláàfin, wàá sọ nǹkan míì, kì í ṣe ọ̀rọ̀ ọ̀tẹ̀ pé ẹni bá dádé síwájú Aláàfin ó ń pàlọ́ ni. Òun mọ iṣẹ́ adé ìyàwó náà bí, but bọ́lọ̀ bá lòun dé pé òun fẹ́ gbọ́mọdé sí ipò àgbà, ṣùgbọ́n ọjọ́ orí ìjẹ́ kan mọ̀, ọjọ́ orí òní jẹ́ kan lè ṣe bẹ́ẹ̀, lè ṣe bí àgbà. Òun tèmi rí sọ̀rọ̀ ẹ̀ nìyẹn. And because there was a time náà tó wá sí mosque Ifẹ̀ tó ń pòwe mọ́ kábíyèsí wípé pé ó yẹ kán join àwọn bí kán lè gbọ́ wàásù kán lè change. Ta ló sọ fún wípé ẹ̀sìn tó ń ṣe ní right one? Ohun tó bìlíìfù nú ẹ̀ nìyẹn, ìwọ nìyẹn. Ohun tó dẹ̀ bìlíìfù wípé ó máa gbé ẹ déjọba ọ̀run gẹ́gẹ́ bí ìwé tó ń kà tó dàbí manual ẹ̀, tó jẹ́ pé ìwé ló ń sọ fún ẹ wípé nǹkan tí ẹ̀sìn jẹ́ lélẹ̀. Kì í ṣe Muhammed yẹn sórí rí, sórí àwọn tó dá Muslim sílẹ̀ sórí wọn rí. But ìwé kan wà tó ń sọ fún wípé bí ẹ̀sìn tó ń sìn bó ṣe rí lélẹ̀, so follow ìwé yẹn. Bẹ́ẹ̀ náà ló dáwọ́ ṣe ẹgbẹ́ yìí máa rí bá, because there was a time náà tó ń sọ nínú kíní ẹ̀kan tó sọ wípé mùsùlùmí nìkan ni ò ní wọná, tó gba àwọn tó kù yóò wọná. So fọ́fadà ẹ̀ náà bóyá náà ló wà, because fọ́fadà ẹ̀ ò lè jẹ́ Muslim. Gbàtàn sí ẹ̀kọ́ Muslim dán kó ẹ̀sìn ìmọ̀lédé, ìgbà ẹ̀ ni àwọn ń tọ̀nà àwọn bàbá wa sí ẹ̀sìn yẹn. So bí pé àwádẹ́ nífẹ̀ẹ́ nílẹ̀ Yorùbá olófà tó ti wọlé sí wọn sí lọ wọlé sí Ìgbò lára. But Yorùbá nífẹ̀ẹ́ gan, Yorùbá wà accommodating, a máa ń accommodate àlejò. Ohun tó kó bá wa dọ̀la nìyẹn, because nígbà táwọn òyìnbó náà wá gbẹgbẹ́ Christianity dé, àwọn bàbá wa gbà, àwọn tí ìmọ̀lẹ́ náà gbé tí wọ́n dé ọgbà, wọ́n ń fọmọ wọn sílé kéwú dẹ́ẹ̀dẹ́ẹ̀, wọ́n dẹ̀ ń train ọmọ wọn. So ohun téèyàn bá nígbàgbọ́ nú ẹ̀ kò mí wípé nísìnyí tí máa jẹ́ oníṣẹ̀ṣe, kò mí wípé torí bẹ́ẹ̀ nìkan ò ṣe mo superior, mo ríra mi nígbà tí mo superior jùlọ. No, ohun tèmi nígbàgbọ́ nú ẹ̀ nìyẹn. Ìgbàgbọ́ ni gbogbo nǹkan láyé, faith. Tó bá ti lè nígbàgbọ́ nú nǹkan wípé kíní ò ń ṣe ti ẹ nìyẹn, má condemn any other person. Because okay, nísìnyí Muslim máa fẹ́ ń gbàyè, wọ́n máa fẹ́ dominate ibi tán bá wà. Now àwọn ò dẹ̀ fẹ́ gba tiẹ̀, ṣùgbọ́n àwọn fẹ́ kó gba tàwọn. So why? Nínú kíní wọn gan, ó sọ pé kóníkálùkù ṣe ẹ̀sìn tiẹ̀. Ọlọ́run ní tó bá òun ní agbára láti lè jẹ́ kí gbogbo wa máa ṣe ẹ̀sìn kan náà, ṣùgbọ́n òun ò ní ṣe bẹ́ẹ̀. Òní wípé kóníkálùkù máa ṣe tó bá wù. Ẹnìkan ò dẹ̀ gbọ́dọ̀ dí ẹnìkan lọ́wọ́ wípé àwọn tó ń ṣe kò dà, ìwọ ló rò bẹ́ẹ̀. Jẹ́ kí Ọlọ́run jẹ́ kó jọ́ọ̀jì ẹ̀, ìwọ náà jẹ́ kó Ọlọ́run jọ́ọ̀jì ìwọ náà. Má ní anybody lára torí pé òun ṣe ẹ̀sìn kan. Gẹ́gẹ́ bọ́ọ̀lù tẹ́mi níbí
tó bá mú sọ̀rọ̀ gbogbo ẹni ẹ̀sìn Yorùbá ni o àbí ìgbàgbọ́ ni o ìmọ̀lé ni o mo believe pé ẹni tí ò bá fi kíní yẹn jẹun tó kàn ní gbàgbọ́ nínú nǹkan tó ń ṣe ẹ rí pé ọ̀rọ̀ yẹn máa yàtọ̀ sẹ́ni tó bá fi ń jẹun ẹni tó bá lè fi ń jẹ yẹn wàhálà ló máa kọ́ sí gbogbo ọ̀rọ̀ ló máa bó bá ṣe ń lanu ló máa pàdé tó bẹ́ẹ̀ ni irú ti àwẹ̀ Ògbómọ̀ṣọ́ yẹn òkè òde pálásì Aláàfin nígbà kó jókòó ẹ̀ jẹ́jẹ́ kó o ṣe wá sí ẹni tí ò bá ti ní adé ta ló rán ẹ ṣẹ́ wọ́n mọ̀ ń ṣe adé tọ́wọ́ máa ń ṣe adé tó o bá ṣe máa ń dá wàhálà sílẹ̀ kí ilẹ̀ Yorùbá nìyẹn tó jẹ́ wípé àdéhùn wọ́n á dá sílẹ̀ tán wọ́n á yọrí so nísìnyí àwọn èèyàn máa ókè nísìnyí ṣé Aláàfin dé adé síwájú Ọọ̀ni ni because wọ́n máa ń sọ̀rọ̀ Ọọ̀ni yẹn pípa tó jẹ́ wípé èèyàn kan ló ń jẹ́ Ọọ̀ni wípé Ọọ̀ni yẹn abọ́ rẹ̀ ni Ọọ̀ni yẹn ọmọ ẹrú ni ṣé ó ṣe rú nílé bàbá ẹni kankan rí Ọọ̀ni is a title ẹni tó nílẹ̀ Ọọ̀nilẹ̀ ló jẹ́ Ọọ̀ni ẹni tó ní gbogbo ilẹ̀ káfàtà olórí aládé olórí ọba gbogbo ọba ní south and south west gan òun ní chairman so now gbàtọ tí ọlọ́ọ̀dẹ yàn ládé tí àwọn ẹni tọ́lọ̀ ń gbà fún ṣẹ́ẹ̀pẹ́ ẹni tọ́lọ̀ bá gbà fún náà máa ń bínú ẹ̀ ọlọ́run gbà fún ọba Adéyẹyè Ògúnwùsì púpọ̀ jù ó fà á tó jẹ́ kó máa bínú ẹ̀ ẹ̀rí pé oríṣiríṣi nǹkan náà ló ń lọ lẹ́nu mẹ́ta tí lédì kan bí lédì kí àbíkí náà ń pè tó ń sọ̀rọ̀ dandan ẹ̀ tí ò dé fẹ́ rí ohun tó bá fẹ́ gbọ́ náà mo máa sọ fún ẹ torí wípé ìwọ náà kẹ̀lẹ̀ rí o fẹ́ bí di péjì ẹ regardless ní tó bá sọ fún ìwọ náà máa potato ẹ nígbà tó ti rí wípé ẹ wo Estabod òun ò níṣẹ́ méjì Ọọ̀ni ló máa fẹ́ ta sí torí pé ìjọ tó ti kọ́kọ́ bú Ọọ̀ni ní péjì ẹ ti wà ló ti wà boosted ló ti ní àwọn èèyàn rẹpẹtẹ náà nígbà tó stop àti bú Ọọ̀ni kìíní ẹ drop so ṣe wọ́n sọ fún Olúwo pé kó máa sọ fún odidi ọba kan pé kó fún ẹ lówó kí wọ́n kó máa bá bú Ọọ̀ni inú yàrá ẹ̀ náà ló ti lè bú ọ̀nà ẹni tó bú abú mi lẹ́yìn oní ṣèkínní olókùnfà ẹni bá bú mi lójú mi lórúkọ oyin ẹni tẹ́ bá mọ̀ pé tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ẹ wá síwájú pálásì ẹ̀ kẹ́ máa sọ̀rọ̀ kẹ́ máa bú ìgbà yẹn lẹ́ máa mọ̀ wípé igi oyin lẹ́ ń tẹ̀ láti gbèrú ọjọ́ kò sínú yàrá ẹ̀ ń sọ rọ́bìṣì wọn tanná sí wọn wájú òun sọ òbílẹ̀ wípé òun milẹ̀ wípé òun máa fàjà kí ló fẹ́ fàjà kí ló mú tó fẹ́ fàjà náà gbàtẹ́yẹ̀ kan wá bá mi wípé lẹ́dí kéèyàn mú ọ̀rọ̀ Ọọ̀ni sí ọwọ́ pé Ọọ̀ni ó dárúkọ bàbá wọn yókèlè jẹ́ kò dá kéèyàn máa náà jù bàbá tó bí kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì bàbá máa accommodate anybody bàbá kò sẹ́ni tí bàbá ò lè attend sí irú ẹ̀ tó fà náà ni torí tí wọ́n yọnu sí bàbá ní bàbá lára náà kábíyèsí nígbà tí o bá dìde ní àbí tó jókòó sínú yàrá ẹ̀ tó ní nǹkan méjì tó fẹ́ sọ mọ́ ju pé kò má ayé bàjẹ́ ni ayé àtijọ́ ìrírí ẹnìkan tó bú ọba rí ni kò possible abọ́ba dìtẹ̀ bọ́ba gbèrú kò possible but ayé ti dáyé social media tó yẹ pé ẹnìbọ̀dì kan lè jókòó síwájú ilé ẹ̀ yàrá ẹ̀ kó kàn máa sọ nǹkan tó bá wù wípé lágbájá ló ṣe kìíní kan but wáyé tó lọ sọ́dọ̀ lágbájá yẹn kó lọ máa bú irú Lady K àbíkí ló ń jẹ́ tiẹ̀ ara ti rọ̀ ara ti tù because gbogbo rádaràdà tó ń ṣe kiri náà ní fẹ́ fi mú mọ́lé Sunday Igboho bẹ́ẹ̀ bá jókòó jẹ́jẹ́ ilé ẹ̀ tó lọ́kọ tó ní fámìlì ṣẹ̀gbọ́n àjókòó tí ó lè má ṣe show ní ọ̀nà kókó máa tọ́ títì kiri but nígbà tó bá ní nǹkan gidi tó ń ṣe pé ṣe show kí náà ń pè ní show ṣé tìyín ni pé kẹ́ máa blackmail èèyàn ọ̀nà ń pè ní show ẹ̀yin ń wo top show àwọn Amẹ́ríkà ti kí lórúkọ woman oríṣiríṣi tó ń ṣe èèyàn mélòó lẹ́yìn tó jẹ́ pé blackmail ni blackmailers ni wọ́n no
ẹ̀yin nìkan ni ìdẹ̀bálẹ̀ ṣe so ọgbọ́n wo la fẹ́ kọ́nu ṣó yìí nígbà tó bá mọ́gbàlagbà tó ń bu tó sọ pé èèyàn kan wá bá mi náà wípé ṣé bí àwọn gẹ̀ẹ́sì náà ń jà fún Yorùbá nation Odùduwà nation pé káàtì ẹ̀lágbà náà ṣe bá ṣe máa láwọn àgbàlagbà fún mi ní bọ́ ṣe máa ṣe náà ni àná àrísì tó ṣe mú tọ̀ ní sẹ́nu òní wípé tó bá ń dárúkọ Ọbalógùdù àwọn èèyàn lè má wo ibi tó wà ṣùgbọ́n gbà tó ti fi jọ ọ̀ní sí ó ti káàdì interest àwọn èèyàn but now ṣé Ọọ̀ni pẹ̀lú agbára tọ́lọ́run fún àti àṣẹ tọ́lọ́run fún ṣé Ọọ̀ni sẹ́yìn máa rán èèyàn kan bí pé kó lọ máa ṣe tọ́ọ̀gì wá fóun kó tó di pé ó gba kínní lórí oko kan so possible Ọọ̀ni lè pe gbogbo àgbẹ̀ tó wà nílé Ifẹ̀ ò fẹ́ rí wọn iye báyìí ẹ gbọ́dọ̀ máa ṣe sápò òòlù lọ́dọọdún tí wọn ò dẹ̀ ní yí lẹ́nu wò ṣé olóṣèlú máa rán Ológùdù àbí Ológùdù ṣe bọ́ bá ní ṣé Ológùdù jẹ́ ọmọ kékeré tọ́sẹ̀ máa dà kiri títì but èèyàn àwọn kan wà tó yẹ pé tó bá ti ní problem pẹ̀lú ọba ìlú wọn iṣẹ́ kan lọ bá ọba yẹn kan ṣẹ́tù rẹ̀ àwọn bíi pé next nìkan lọ máa parọ́ ọmọ ní orí social media kan ní speaker kan wà kó bá wọn gbé ọ̀rọ̀ ẹ̀ síta àwọn yẹn náà wọn ò ní wádìí irú Lady K I'm very very sure I can bet it with my life kò dé fẹ́ rí kò mọ ibi tó ń jẹ́ fẹ́ ṣé ìwọ tó fẹ́ sọ̀rọ̀ ń pa ìlú kan síbò tí ẹ máa ní knowledge díẹ̀ wàá wádìí wípé nǹkan tó ń sọ yìí ibùdó o lè pe ẹni yẹn gan tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ wípé kábíyèsí o ẹnìkan wá sọ̀rọ̀ yín o ó ní ẹ̀rọ tó ń sọ wá sí ọ̀dọ̀ àwọn láti ṣe kí ni kábíyèsí yẹn lè àdá lóhùn á ṣàlàyé fún un but instead of that ẹ máa parọ́ kiri ẹ máa blackmail àwọn ẹlẹ́lẹ́ni báyìí tí mo pé àwọn èèyàn ò ní tàbí láti dá ẹ lóhùn ṣé Ọọ̀ni ló fẹ́ dá yẹn kan lóhùn nísìn bẹ́sítà bọ́ọ̀dù ṣe pariwo tó ṣe kí ṣé Ọọ̀ni dá lóhùn nígbà tó jẹ́ pé ọ̀rí ní ó ti rí bí nonsense poem of 5 lines nígbà téèyàn kàn fẹ́ fi èèyàn bíìdì ara ẹ̀ fẹ́ fi ara ẹ̀ ó fẹ́ fi òun bíìdì ó fẹ́ bí kò dẹ̀ nígbà tó bá ń ba èèyàn kan jẹ́ kó tó di pé ó bíìdì ara ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì torí wọn pe kíní kan monetization bí nǹkan kan náà máa ń gbowó tẹ pé òyìnbó bá create nǹkan kan wípé okay for the fun of it tẹ bá ṣe nǹkan báyìí tẹ o ní bí àyè báyìí kíní at least iye báyìí máa wọ nínú àkáǹtì kì í ṣe pé o máa wọ ẹni tó fẹ́ bá tiẹ̀ jẹ́ kiri títì tàbí ẹni tó fẹ́ bà lórúkọ jẹ́ kó tó di pé o rí pé o lè bí lórúkọ no at the end of the day that thing will come back to you because what goes around comes around n tó ń ṣe yẹn o máa hàn tẹ̀ because o lè máa bà èèyàn kan jẹ́ kó fẹ́ fi gòkè tó bá gòkè yẹn o máa jábọ́ ni o ò ní kó stairs padà sísàlẹ̀ o máa jábọ́ ni so kò dẹ̀ sí mo bá dẹ̀ wò irú ẹwọ kábíyèsí ẹni tó ń fi tọrọ ọmọ nínà ok wọ́n bá tiẹ̀ fẹ́ búyàn wá wò pé kí lẹ́ni tó nínú ilé ẹ̀ irú Lady K yẹn kábíyèsí ó gbà lábúrò ok ẹgbẹ́ ẹ̀ kẹgbẹ́ wa ṣe wú oríire kọ́ pé kọ́lọ́ ń gbérú ẹgbẹ́ ẹ̀ sírú pòsíṣàn tó gbé ọbẹ̀ ní tó gúgú sí yẹn sí kó wá wò pé kí ni nǹkan tó lè ṣe fún un náà ju pé ó fẹ́ drop ẹ̀ fẹ́ kó jábọ́ ṣé ẹgbẹ́ ẹ̀ lè wà nínú pòsíṣàn yẹn kó pray pé kó jábọ́ Esabod kò lè bí kábíyèsí o but ṣé ó lè ní irú kábíyèsí lábúrò kó wà pòsíṣàn tó wà yẹn tó jẹ́ gbàgbà tó dẹ̀ máa gbà lójoojúmọ́ ni pé bó ṣe fẹ́ draw bó ṣe fẹ́ jábọ́ so possible kátẹ́ tó aṣọ pa àwọn ọmọ ẹ̀ kó tiẹ̀ ní kan rú ẹ̀ but ẹni tí ò bá nírú èèyàn kò lè mọ iye èèyàn bébì ṣe rí yẹn Lady K yẹn èmi kàn máa rọ̀ ọ́ wípé tó bá mọ̀ pé mo fẹ́ gbìjà orí bígbà tó jẹ́ wípé àwọn kan wọ́n deprive wọn right wọn àwọn tó ń fẹ̀sùn kàn yẹn gangan lè bí expect kó pè kó wádìí lọ́dọ̀ wọn wọ́n parọ́ fún ni o wọ́n sòótọ́ fún ni o òun gan á rí òótọ́ nínú nǹkan tó bá ń sọ á rí irọ́ ń bẹ̀ because ẹni tó bá fẹ́ kó gba nílẹ̀ ní ìṣòro ló máa padà
because aṣọ nǹkan tó dùn fún ẹ débi wípé ara gbà ẹ ta òun náà máa fọ́nbù àwọn tí ò yẹ kó bú wà máa bú wọn àwọn tí ò yẹ kó sọ̀rọ̀ sí wà máa sọ̀rọ̀ sí wọn level wo ló wà láti máa sọ̀rọ̀ sí kábíyèsí kí ni tiẹ̀ àtọ́ ní ìyá jà wọn mú ọmọ náà police station ni àbọ̀ ọmú wọn lẹ́sẹ̀ dání nígbà tí wọ́n bá nà wọ́n tàbí tí tọ́ọ̀gì bá lọ sí oko wọn tó gboko lọ́wọ́ wọn ṣé wọn mọ náà police station ṣé kò sọ ọlọ́pàá lù mọ́ ni so ẹ má jẹ́ ká máa bára wa jẹ́ tàbí ká máa ṣe nǹkan tí ò dáa fúnra wa especially àwa Yorùbá ìjọ wo lẹ rí Ìgbò tó bọ́ síta táwọn Ìgbò ṣe àwọn Ìgbò ṣe wọn ṣe ṣó ni wọ́n ṣe ìjọ wo lẹ rí kan nínú wọn rí tó ń bú ara wọn tàbí tó ń bú ọba wọn tàbí rí ọmọ Benin kan tó ń bú ọba Benin so possible àwọn ìyẹn wọ́n ní respect fọba ọdẹ ọ̀npọ̀ba wọn lé bí Òkè Ìbàdàn bá fẹ́ gba ìgbín ẹnu ògbèrè àkọ́nà ti máa gbọ́ tí èèyàn bá fẹ́ máa bú Ọọ̀ni tàbí nǹkan kì í ṣe irú ẹnu lédìké irú wọn yẹn ló yẹ ká dúró tán wípé àwọn ò fọba àwọn tayé nílẹ̀ Yorùbá example wọlé ń give pé ẹ̀wá Yorùbá nation tẹ́ bá dídò Yorùbá nation gbà ìsáhà àgbàlagbà náà lè mọ́ máa yájú sí ẹnu mo dúpẹ́ lọ́wọ́ yín fún olúwa tẹ wá ẹ ṣé gan ni mi ò fẹ́ kí kíní ju péye lọ torí mo ní àwọn kọ̀ọ̀kan náà tí mo fẹ́ ṣe so àjíǹdara máa jẹ́ ẹ̀bálẹ̀ láyọ̀ láyé àlàáfíà àdúrà tí mo gbà náà ni wípé ẹ̀ẹ́dì rí ẹni tó bá máa bà yín lórúkọ jẹ́ o ẹ̀ẹ́dì rí elénìní elénìní bá dẹ̀ wà náà ẹ máa borí wọn ni torí mo ti sọ kíní kan last time mo ní nǹkan tí mo fi ní gbógun ti ọba Adéyẹyẹ Ògúnwùsì mọ́ Ọlọ́run ní fún wọn ṣe Ọlọ́run ní jẹ́ kán lójú ráàyè láti má máa gbógun tì kán bá ṣe ń gbógun tì ní ìràwọ̀ tiẹ̀ náà máa lọ sókè bẹ́ẹ̀ náà ló máa tẹ̀rí ọ̀tá bá lágbára Ọlọ́run ọ̀tá lé ọ̀tá òde lórí ọba Adéyẹyẹ Ògúnwùsì ó máa gẹ̀rí wọn òun ló máa tẹ Ọọ̀ni Ọ̀jájá tó fìdí ọ̀tẹ̀ jálẹ̀ òun ló máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ pé mo kí ọba Adéyẹyẹ Ògúnwùsì o Ọ̀jájá the second fún ayẹyẹ ọdún kẹwàá tán ṣe lágbára Ọlọ́run wọ́n á ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n á ṣe 20 wọ́n á ṣe 30 wọ́n á ṣe 40 wọ́n á ṣe 50 títí di ìgbà tí Ọlọ́run bá tó sọ wípé ó yá tí ó dẹ̀ ní yá ní 50-60 years time lágbára Ọlọ́run wọ́n máa fọwọ́ parí wọ́n máa fi òdìgí jòbì gbogbo àdáwọ́lé wọn ló máa yọrí sí rere ọ̀pá fẹ́dẹ̀ fi ń darí ìlú Ọlọ́run jẹ́ kó kàn mọ́ wọn lọ́wọ́ àti ọmọdé àtàgbà tí wọ́n ń darí lágbára Ọlọ́run orí wọn ó máa pèsè fún wọn. Ifẹ̀ ẹni bá wá sí Ifẹ̀ ní 11 years ago kó compare pẹ̀lú bí Ifẹ̀ ṣe rí lẹ́nu Ifẹ̀ yàtọ̀ pátápátá Ifẹ̀ ti dá sí Ifẹ̀ ò rí bíi ti tẹ́lẹ̀ so ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó bá ń ṣe gan gidi ká yé pẹ́ gan olóríire ẹ ṣé gan mo dúpẹ́ o.